ẹ ti kọ lẹ́tà ọwọ́ ti ròyìn, ẹ ti tàtẹ̀jíṣẹ́ mi ò tètè dáhùn, ẹ ti pàdé mi tẹ́ bí pé kí ló dé, mo kẹsà ń wòye náà ni wípé kí ló dé o tí ìrìnkèrindò àti ìgbà ìmọ̀ tó fi sáfẹ́rẹ́ lórí afẹ́fẹ́. Iṣẹ́ ìlú òun ló fà á o. Ẹ sábà pé gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ àṣà àti ìṣe Yorùbá, wàhálà yẹn là ń bá káàkiri. Mo ti á dé padà fún yín, ìkan òdì kan lọ. Mo kí n sìnkú àwùsí ìdòròmọ̀ àwùsẹ̀ mẹ́rẹ̀ tẹ́lú mẹ́sàn àkárùbà ọ̀wọ̀nràn níbi ojúmọ́ ti mọ́ wálé ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń fi owó ara yín ra dátà wò mí lórí ìkànnì Gboyega Lawal TV, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Iná ò ní tán owó yín, ẹ ní dẹni ẹ̀yìn láyé. Ọ̀pọ̀lọpọ̀ náà ní gbé jáde báyìí, tẹ́ bá ti rí báyìí lẹ́pẹ́ ẹgbẹ́ kún bẹ́ẹ̀ ẹgbẹ́ mi sí Ọlọ́run ò sọ̀rọ̀ mi báwọn. Kò sì wá sọ̀rọ̀ yín náà ní ẹni tí ó wù láti wò mí ṣùgbọ́n tí ó sọ̀wọ́ tó fura dátà. Ẹ máa rí ṣe ni o. Gboyega Lawal lórúkọ mi, àmọ́ tí ó lè lẹ Yorùbá, ajífèdè dára nílẹ̀ Ìbàdàn ní tilé toko. Ẹ tún káàbọ̀ o. Bẹ́ẹ̀ bá ń wo ẹgbẹ́ mi, àwọn tó bá ti dá wọn mọ̀ wọ́n á bàbá eré o, àwọn sinimá tí láti gbà yí wá, this is the man. So máa yìí sì wà láyé kókó ń tún fi ẹyin ó fi jẹ búrẹ́dì, kódà ọbẹ̀ láti ẹran àgbẹ̀ ẹni fi ń gbé ẹ̀kọ́ sọ́nà fún kí Ọlọ́run má jẹ́ kí àjọṣe wa kó bàjẹ́. Igbó yóò jọgbọ́ agbéjì ni, ọ̀dàn yóò jọdán bí mo wà. Tá a bá bùrìn tá a bá bọ̀ rẹ̀ pàdé, wọn ọmọ ìyá jẹ ní abínibí lọ. Àlejò mi lénìí, àwọn ilẹ̀ ń wo lẹ́gbẹ̀ẹ́ mi wò. Ìrìnkèrindò wọn pẹ̀lú àwọn àgbà òṣèré tó ti lọ àtàn tí ń bẹ láyé. Tá a bá mú yàn lọ sáà, ìgbà ìmọ̀ tó lágbára tó ṣẹlẹ̀ nínú ayé wọn tí wọ́n wò pé tó bá pẹ̀lú àkókò yìí náà ṣerú nǹkan bẹ́ẹ̀, ó lè lẹ̀ wọn lọ tàbí kó lu ọ̀sákò ń lò. Ṣùgbọ́n tí kò sí ṣẹlẹ̀ kankan tó ṣẹlẹ̀ nítorí pé wọ́n ti ronú kú àdàgbà náà. Mo máa ran yín létí ẹnìkan tó ń pè ní Káyọ̀dé Williams. Afínjú olè ni, akitikọ́ olè Èkó nígbà náà ọ̀tọ̀. Káyọ̀dé Williams apààyàn gidi rán tó lágbára gan. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ fúnra wọn náà jáde sórí afẹ́fẹ́ pé àwọn jalè rí o, àwọn pa gbogbo nǹkan là ń ṣe rí, ṣùgbọ́n àwọn ti tọrọ àforíjì níwájú Ọlọ́run. Èrò tí mo ń tẹ́ láti sọ fún wa nìyẹn. Àwa ni ká wá gbàdúrà kípa ayé má ká wa o, ká má jà ayé ọ̀pá wa, wọ́n mọ̀ rí ajígbé tí wọ́n bẹ pààyàn, tẹ́ni tó pààyàn bá túbá lọ́dọ̀ Ọlọ́run, àforíjì ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, ẹ̀san nìkan ni wọ́n mọ̀. Kí lorúkọ yín bàbá? Ẹ sọ fún gbogbo ayé. Orúkọ mi ni Adétúnjí Ibrahim, aka Ọba Jawara. Ọba Jawara. Bẹ́ẹ̀ni. Ọba Jawara. Jawara lásán là ń pè yín tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tó yá lẹ wá kúkú wá jọba. Bẹ́ẹ̀ni. Kí ló dé tẹ́ fi Jawara lẹ̀ ńgbà náà? Kí ni ìtumọ̀ Jawara? Ẹni tó wá ṣáájú àtọ́ rajà kò yé mi. Kí sì ni ìtumọ̀ ọba tí ó tún wá tẹ̀lé? Àwọn wòlíì máa ń kọjá wájú tàwa tí a ti ń ṣe rìhásà. Bẹ̀rẹ̀ lórí pásítọ̀ Fọláhàn tí ń ṣiṣẹ́ fún Àgbàlá Àdúrà. Ẹ bá mi súnmọ́ bí dáadáa. Wọ́n béèrè tó mọ Jawara, mo sọ fún wọn pé lórí fíìdì ni mo ti gba orúkọ yẹn. Ẹ̀ ń gbá bọ́ọ̀lù ni? Nígbà tó wà ní skul. Àwọn onítìpà kan tó wà ní Yánbúlẹ̀ ní wọ́n fún mi lórúkọ yẹn gbà yẹn. Yánbúlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Nílẹ̀ Ìbàdàn ká tó dé Àkóbọ̀. Tá bá dé Islamic ní skul wa, Yánbúlẹ̀ yẹn ó súnmọ́ Islamic díẹ̀. Àwọn ọmọ wa wo bọ́ọ̀lù wa. Tó ti bá ti wá gba bọ́ọ̀lù báyìí, nọ́mbà 7 mò ń gbá mọ̀ ẹ́ tí mo bá ti wá ní yóò sì Jawara ajá sòròrò tí Jawara ti jẹyọ nìyẹn. Àkòyí ọ̀pọ̀lọpọ̀ àwọn Jawara kí ni ó kọ ilé ìnísìn àsọlótùmọ̀. Tẹ́ bá ti ju ṣọ́ọ̀tì ẹ gbà báyà ajá wọnú àwọn ni. Kí ló wá dé tẹ́ tó wá fi fọba kún? Ẹ ṣe ìgbà tí àwọn máa ń ṣe rìhásà tí mo bá ń kọrin, pásítọ̀ Fọláhàn wọn kọ́kọ́ wá pé wọ́n máa lo Kọ́lọ́run fọ̀run kẹ́ wọn. Wọ́n á máa lo àwọn èdè orin kankan yìí fún ti Ọlọ́run, á gbé ọ lárugẹ. Wọ́n á sọ pé Mùsùlùmí lèmi, èmi ò lè lọ sí ṣọ́ọ̀ṣì. So wọ́n á fà á. Wájọ́ kan wọ́n pe pásítọ̀ kan ní pásítọ̀ Afọlábí, Sunday Afọlábí.
ó wá kọjá ó ṣàgbó tá a ṣe dàsọ ó gbọ́ oríṣiríṣi ohun bó ṣe yà ni ẹ pé ẹ̀yin lè wà ń bí wọn lé mi ni ó ní pásítọ̀ Múyìwá ló ń wá ohun tó ń gbọ́ yìí èèmọ̀ ohun ni then orúkọ tí mò ń jẹ́ èèmọ̀ ohun wá lórúkọ tí mò ń jẹ́ kò nítumọ̀ ṣé bí wọ́n ṣe bí mi ṣé wọ́n sọ bí wọ́n ṣe bí mi fún mi mo ní mo mọ̀ pé àwọn bàbá mi sọ pé odù tí wọ́n fi bí ọba ni wọ́n fi bí mi. ibi tó bá ti jẹ jáde nìyẹn. tó bá ti jẹ jáde. yẹn ni pé orúkọ yẹn gangan ni Adétúnjì Ibrahim. mo kì í yẹn káàbọ̀. ibi táwa ń lọ gan rèé ìrìnkèrèdò ẹ̀yin àti àwọn àgbà òṣèré tẹ́ ẹ jọ ṣe dáadáa fúnra yín tẹ́ ẹ tó jọ ṣàbùrú fúnra yín náà èmi náà wà láwọn tá a jọ ṣe dáadáa tá a jọ ṣàbùrú fúnra ká tó ronú fún wàdà ǹjẹ́ ẹ̀yin àti ta ni. mo súnmọ́ àwọn àgbààgbà gan. ẹ máa mú kọ̀ọ̀kan ìkejì. sí lórí ẹ̀pà ẹ̀ mọ́. irú èèyàn wo ni sí yín. èèyàn dáadáa nù. ẹ jàre. ẹjọ́ tí a bá jà èmi náà mo fà á. jẹ́ ń gbọ́. tí mi àtìyàwó mi ń jà tí mo dẹrù ẹ̀ ta tí yẹn wá lọ sọ fún ọ so mo ṣáà yarí pé mi ì lè dáríjì so wọn á bínú pé ṣé mi ò tó bá sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sì bínú yẹn mo dẹ̀ ní padà mo ti gbọ́. ẹ sì gbà mo sì gbà padà. so ẹ̀yìn sẹ́láàrin mi àti sẹ́yìn akọyin sẹ́ni. ọ̀gá ṣe rí gbogbo ẹ tó bá ti jùyàn lọ ń ṣe eré yálà àgbà ojú wọn kọjá o yálà ọ̀gá wa ni wọ́n torí ó ṣeé ṣe kí wọ́n pè yín ṣiṣẹ́ wọ́n sọ pé ṣe báyìí ó ṣeé ṣe kẹ́ ẹ ti wéré wọn kan rí rí nǹkan kan mú lára wọn gbogbo ẹni tó bá ti jùyàn lọ lẹ́nu iṣẹ́ tí yẹn ṣe ọ̀gá èèyàn ni. ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ wọn gan. mo nífẹ̀ẹ́ wọn. kọ́lọ̀ lọ́ra ẹ̀mí bàbá ẹ̀dá ẹ̀mí yóò gùn bàbá. lẹ́yìn bàbá ẹ̀dá àgbàwo nínú òṣèlú ẹ̀tún lọ́lọ́jà lájọṣepọ̀. mo súnmọ́ Ọlọ́fààná dáadáa. Ọlọ́fààná ẹjọ́ ṣe ẹ ṣe dáadáa fúnra yín ẹ sì jàre. ìjà tí wọ́n bá wà. lórí ètò yìí a máa ń sọ nǹkan tẹ́ pé reality bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ ṣe é jàre dáadáa wọlé ìjọ ṣe é fúnra yín. àjàrí n tó fàjà ni pé a máa ń ṣe artist night ìgbà yẹn wá ní kí bàbá lérè wá ṣe president àwọn Ọlọ́fààná jẹ́ kan náà àwọn tó takò wọn. tó takò bàbá lérè wọ́n mọ́. pé ká má ṣe president èmi wá rí bí ìgbà tó jẹ́ pé wọ́n ń bínú wọn òun ni tèmi akọrin ní artist night ìjọ náà ó ta bá wọn. ẹ ṣe èèyàn rẹ nípa àti olólórin ilé ìmọ̀ à ń bọ̀ ń bẹ èèyàn náà. ó ta bá wọn kọ́ni ọlọ́dún. àmì ìrántí mọ́ ó ta bá wọn. ta ló ta bá. ó ta gbogbo ọlọ́fẹ́ ta bá wọn tán lọ́wọ́. nípa pé kí ọba bẹ́ẹ̀ dá mọ́ jẹ́. wọ́n lé táwọn gbà tí wọ́n kúrò stage bàbá ò sì lè fi ọ̀rọ̀ sínú Ọlọ́fààná kì í fọ̀rọ̀ nù. ó kàn ní ọ̀kárí èmi ló ń bú ní ìbúyín bàbá orin mi lọ́lọ́ bẹ́ẹ̀ lówe là á sọ̀rọ̀ orin èmi ló ń bú kí ni mo ṣe ṣe lérè náà sí mi ni mo ní bàbá lérè ọ̀rọ̀ mi ń ṣe o. kọ́lá àjọsọ̀rọ̀ ṣùgbọ́n mi ń jẹ tara wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sí tèmi dáhùn pé kòtò tí wọ́n gbélẹ̀ tí wọ́n dẹnẹ́bò lórí ní ní kí bàbá wa kó sí. kòtò tí wọ́n gbélẹ̀ tí wọ́n dẹnẹ́bò tí wọ́n bá lọ rí lọ́bẹ̀ láàmìrin ìjọba nù. bẹ́ẹ̀ ni pé oyè tí wọ́n fẹ́ fi president tí wọ́n fẹ́ jẹ́ orí ẹ̀rẹ̀ ni wọn ò ní lẹ́nu ń bẹ àwọn ni wọ́n máa pàṣẹ àwọn ará Èkó kí bàbá ọmọ tẹ̀rí sí ti ọ̀dà wọn ṣàlàyé mo dẹ̀ gbà bẹ́ẹ̀ so kò jù bẹ́ẹ̀ náà lọ. nítorí ibi ìdáná dáadáa wo ni bàbá Ọlọ́fààná ṣe fún eré tẹ́lẹ̀ gbàgbé. ó pọ̀ wọ́n á máa bá wa sọ̀rọ̀ pọ̀. ọ̀rọ̀ nìkan sáà ni. wọ́n máa bá wa sọ̀rọ̀ wọ́n á gbà wá mọ́ràn tí ìbá fẹ́ jí sọ̀rọ̀ nígbà tá a ṣe ayé àsífà ẹ̀yin náà rántí. ayé àsífà. tí a kóra wa jọ àwọn progressive kóra wọn jọ gbogbo wa ń bá bàbá Ọlọ́fààná jà tá a dára wa sí méjì. kẹlẹ ń dà sí ẹrú ló ṣe máa fàjà gan nù ẹgbẹ́ ṣe ṣàmùlẹ bára wa jà káàkiri. ìjà yẹn pọ̀ gan àwa pàdé lẹ́kọ̀ọ́ bàtà pàdé lẹ́kọ̀ọ́ mi àti wọn lọ ṣiṣẹ́ wọn bá ní wọn ṣáà lọ wọn ń bọ̀ torí pé mi ò kí wọn ara wọn wà lélẹ̀ mọ́ wọn lọ lẹ́ẹ̀kẹ́ wọn ní Jawara èmi lórí lóòkì ó ṣàṣìṣe ní ẹ ń pera yín láti fa kí lọ àṣìfù gan láwọn tó ń tẹ̀lé yìí àbí Ràṣídì àti bọ̀bọ̀ bí kọ́. àṣìfà tẹ̀ ẹ̀ sọ pé ẹ ṣe kí ni àṣìfù ẹ̀yìn àti Ràṣídì àti bọ̀bọ̀ bí. àwọn wo ni ń pè láṣìfà gan ṣé wọ́n ti àṣìfù kankan ni ọjọ́ sọ́ra rẹ kọ́ mọ́ forí ẹ̀gún gbàgede. ọ̀pọ̀lọpọ̀ àwọn kànran Ṣẹ́gun rẹ̀ mìíràn wà ń bẹ gbogbo náà bá dá sí i so bàbá parí ẹ̀. mo wá délé mọ bí sì sọ pé èmi àti Ọlọ́fààná ti parí ìjà o. sórí kẹtù sókè sórí ilẹ̀ tó fi sọ padà níbẹ̀ torí ọ̀rọ̀ yìí pẹ̀lú orí bí orin nígbà bá tún borí ká ta ni tún bá wí báyìí o. mo dúpẹ́ lọ́wọ́ yìí ti Ọlọ́fààná nìyẹn àti ti bàbá ẹ̀dá tá a tún lẹ́jọ́ lájọṣepọ̀ tó lágbára gidi. tó lágbára gidi. èmi àti Déǹtọ́ lẹ́pọ̀ gan. Déǹtọ́ yún di. alẹ́pọ̀ àti Gbọ́lágadé Àwọ̀ Ẹkùn alẹ́pọ̀ gan. Gbọ́lágadé Àwọ̀ Ẹkùn
ǹjẹ́ àwọn kọ́ ni ọkọ̀ Dọlápọ̀ ń jọ̀hún? ní john Hmm, the first ọkọ tó kọ́kọ́ ní. hmm. bí Déǹtọ́ ṣe fẹ́ràn mi tó tèmi náà fẹ́ràn wọn Déǹtọ́ ńkọ́ lónìí? wọ́n ti ṣaláìsí kọ́lọ́ máa ní fọ́rọ̀ Hmm, kẹ́ ọ̀rẹ́ ni wá lóòótọ́ ó jù mí lọ lọ́jọ́ orí ó sì jù mí lọ ní sẹ́ẹ̀tì bọ́ọ̀rẹ́ ni wá. ẹ̀gbọ́n wa ni, ẹ̀gbọ́n wa ni. Hmm. àwa máa ń ṣàfà wàhálà ó láìkì mi gan bọ́tẹ̀ mi ò wá mọ̀ pé wọ́n tún ṣẹ̀tánà mi lẹ́yìn mi ò mọ̀. ṣé Déǹtọ́ ń gangan? Déǹtọ́ gan because Ọlọ́run. ní àti bẹ̀rẹ̀ kọ́mẹ́dì mo sábà máa ń ṣe èmi ò wá mọ̀ pé kọ́mẹ́dì mi ó súnmọ́ ti Déǹtọ́ gan torí wọ́n máa wá sí stage mi wọ́n á wá àwọn ẹkùn wá wòran wọ́n á ń sọ̀rọ̀ àwa lè kójọ́ kan èmi àti Màndúsì ta lẹ lọ kí lẹ lọ sí lẹ́kọ̀ọ́? alọ́dọ̀ Jàbárù Jàbárò Bẹ́ẹ̀ni. tọ́ran gbogbo òṣèré lọ Mẹ́kà. bẹ́ẹ̀ ni alọ́bẹ̀ alọ́ ṣe plane bẹ́ẹ̀ Hmm. àwa débẹ̀ wọ́n ní kí wọ́n fowó kọ́lẹ̀ pé ta ni next tó máa gbére wá àwa fi Taofiki Màndúsì Jawara Màndúsì sílẹ̀ Taofiki Màndúsì Jawara Màndúsì. wọ́n á gbé Jawara Màndúsì Taofiki Màndúsì Déǹtọ́ wa ní àwọn wo ní jẹ́ bẹ́ẹ̀ ó kọ búkú wonu mo sì tàgbọ́ mo ní bọ́dà Lẹ́kọ̀ọ́? lẹ́kọ̀ọ́ láàrin gbogbo èèyàn tẹ́bà tí ẹ̀kọ́ yẹ kọ́ jẹ́yìn wọ́n ní sọ́kọ́ gidi ní Jawara Màndúsì Jawara sọ̀túnmọ́ rẹ̀ kí ni Màndúsì kábà jẹ́ Jawara kọjẹ́ Jawara kábà jẹ́ Taofiki kọjẹ́ Taofiki mo ní sẹ́yìn lọ́wọ́ ayẹkẹ́ takò wá àbá fa ọ̀rọ̀ ògùn wà bẹ́ẹ̀ bàbá Jàbárò sì jókòó. àwọn àti kúra wa kúrò níwájú Jàbárò àti bọ́sẹ̀ ẹ̀yìn àgbo àwọn èèyàn bá dé wọ́n bá bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ má kọ́kọ́ wọn o ẹ má kọ́kọ́ kọ́ wọn kí wọn ò ló kọ́ńbì àjọ wa fa wọ́n takò yín. wọ́n takò wá délẹ̀délẹ̀ ògùn wa pè mí Ògún máa jẹ́ máa jẹ́ kọ́lọ́mbà ní fọ́ọ̀rọ̀ ọlọ́mọ nìkẹ́ gbà tá a dé Ìbàdàn ó ní kí lóòrò tó fa ìjà wa àti Déǹtọ́ mo ní mi mọ́ o bóyá kẹ́ ẹ bá ń bi wọ́n léèrè mi mọ́ alátúnṣe lògún máa jẹ́. because Jawara lèmi jẹ́ àwọn gangan ní ẹ̀pẹ́ Jawara Màndúsì Jawara ló tẹ̀ mọ́ mi lára kó tó di pé èkejì mi ti Àbújá dé ká fi jọ ń jẹ torí nǹkan kan lèmi àti Èkejì ń wọ? Màndúsì Taofiki tí ò rújú ọ̀rẹ́ mi dáadáa wọ́n wá ní má ṣe kọ́mẹ́dì mọ́ style tá ń sọ báwọn. gba ogun tọ́bọ̀ wá sí kọ́mẹ́dì wá nǹkan míì sí style Déǹtọ́ ló ń lò. Ẹ̀yin ò sì mọ̀. èmi ò dẹ̀ mọ̀ mí kàn ń ṣe tèmi ó ti jọra wọn jù. ẹ̀tanú ló bá dẹ́kun pé kó bá mi níbi mo wà ní ìní orogún òwò. bí mo ṣe jókòó mo ṣàgbà mo ṣá change ẹ̀ after tí mo wá change ẹ̀ tán tí mo lò láìmí ọ̀rẹ́ wa tó wá padà ó wá tó le ju ti àtẹ̀yìnwá lọ. ibi tí ìjà ti bẹ̀rẹ̀ díẹ̀ nù bẹ̀rẹ̀ nìyẹn. lórí ọ̀rọ̀ òwò ta ló parí ìjà wọn. Ògún ni Ògún Majek Ògún Majek àti ǹjẹ́ lè rántí Alhaji tí ẹni tá a dákọ̀ ṣe fún tó jẹ́ dáadáa rí láyé Daniel. ẹni tó lọ takò ní lẹ́kọ̀ọ́ ṣe rí Déǹtọ́. dáadáa ó máa ń tí ò bá ti síjà tí ò síta kò sígbà táyì sí dáadáa káríra wa kápẹ́ra wa ṣe dáadáa kan ni ó ti fìgbà kan pè mí kí wá ṣe mọ́níjà ńgbà tí a kú lẹ́yìn ọ̀gá wa ṣáà pé ọ̀gá yín wo. Cecilia Adéyẹmọ wọn ti kú sí nǹkan lọ́gbà ní fẹ́ràn mọ̀mọ́ dúdú báyìí mọ̀mọ́ dáadáa. àwọn ni wọ́n kọ́ mi àti Taofiki Màndúsì ń sẹ́ so wá ní kí wọ́n á sí mọ́níjà wọn tí wọ́n bá ṣe stage wọn á pè mí á jọ lọ sí àdẹ̀pá owó dẹ̀ fún alówó gidi dáadáa kan náà jù báyẹn lọ. Olúwa ṣeun a ti sọdọ̀ abẹ́ẹ̀dá pẹ̀lú yín kálukú ló láwọn tí ń bá a ṣe láyé ètò yìí wà fún pé wọ́n ti gbàgbé ẹlòmíì tá a bá sọ wọn bàbá yẹn nìyẹn ẹni wọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn dáadáa rẹ̀ ó tún máa hàn lé lọ inú àwọn ọmọ tó bínú ó sì tún máa dùn wípé bàbá àwọn ṣe dáadáa tó àjẹ́ pé káwọn bàbá wọn ṣe náà àti káwọn bàbá wa Ọlọ́run bá ní foríjì Ọlọ́run o nínú àwọn àgbààgbà òṣèré ta ilẹ̀ tún bá ṣe. mo bá Arígbábuwó ṣe. Arígbábuwó bàbá tí wọ́n máa ń kọ tí wọ́n máa ń pẹ̀sà tí wọ́n máa ń sun ẹkún ìyàwó. kò sólókó lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa jẹ ká ẹyẹ Arígbábuwó ti dé ẹyẹ bẹ̀rẹ̀ máa jẹ ká ẹyẹ kò sólókó lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa jẹ ká. tá a bá ní ẹ tún kò sọ̀rọ̀ yẹn báyìí o àwọn ẹni tó tó torí orin ni gbogbo ẹ̀jẹ̀ yín o Arígbábuwó irú èèyàn wo ni. èèyàn dáadáa ni wọn. tó yọ̀ sí Arígbábuwó ajókòó bí obìnrin bẹ́ẹ̀ ni alóhùn bí obìnrin. wọ́n dá débi pé téèyàn bá ṣẹ̀ wọ́n àmọ́ ni wọ́n lára ti sọ nínú gbogbo wọn náà ní sùúrù jù èèyàn tó tù bí àdàbà ni wọ́n sì lójó wọn ìfẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ rárá ìfẹ́ wàhálà. wọ́n lójó. wọ́n lójó.
wọ́n fẹ́ jọ mí o wọ́n lójú àlọ́ àti ẹni bàbá káfa ojú wa èmi ojú rẹ o ẹja mi ń bẹja tí a pè mí lójó mi ò fẹ́ wàhálà gàgà alájí mi lè sọ pé lójú ṣé ń lójó sá èlé sọ bẹ́ẹ̀ o kí ló dé èlé sọ ẹ bá mi bí jàgbọ́n rí ni ìyá ẹ̀ sí ìjẹ̀gbọ̀n ṣùgbọ́n ọ̀tọ̀ ní ojú ọ̀tọ̀ ní kéèyàn má láì kì í jẹ̀gbọ̀n béèyàn bá tọ́ yín yọ̀wọ̀ kó ń tọ́ yín. ẹja máa sọ̀rọ̀ yìí lọ ẹni tẹ́ tí wò láti ẹ̀ka bàbá Jawara ni bẹ́ẹ̀ sì wá ní wọ́n lójó wọ́n dẹ̀ dá níwà wọ́n tutù bí àdàbà ǹjẹ́ ẹjọ́ kanra yín bí kan rí. ń tá a jọ fi kanra ojú pé wọ́n máa ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa ń pè mí ṣiṣẹ́ dáadáa then ọ̀rẹ́ mi tó tún jẹ́ mọ́níjà wọn Ajílàrán náà fi Ọlábáyọ̀ ní mọ́níjà wọn àtòjọ kanra wọ́n bọ̀ bẹ́ẹ̀ náà gbúrò gbọ́ rí wípé Ajílàrán àti bàbá tó yọ̀ sí wọn jọ wọ̀ ya àjà nígbà kan mi gbọ́ o ṣùgbọ́n ó fẹ́ sin létí díẹ̀ mi gbọ́ ẹ sọ àti Ajílàrán bí ó sọ díẹ̀ ń bẹ́ẹ̀. sẹ́ni ìjà mọ́ sí àtọ̀gá kò lọ títì kò sí béèyàn ṣe pẹ́ lọ́dún yàn tó téèyàn ò ní jà kò sí jọ kan ṣùgbọ́n kò kan ara àta àwọn méjèèjì náà lọ́jọ́ parí nǹkan wọn. kí n tó túkùn lọ́rùn yín lórí abala ìrìnkèrindò yẹn tá a tún lẹ́tún lérò pé ẹ tún jọ wà tó ẹ pé tẹ bá rántí ẹnu máa bí pé ta ló tẹ ẹ ní kí n mọ lágbájá ẹ. tí n bá sọ̀rọ̀ lọ títí tí n bá sọ̀rọ̀ ẹnìkan aláìmoore ni. ẹ jẹ́ ká mọ̀. ẹni Victor Foam Asaolu. Nígbà tí mo kúrò lẹ́yìn akíkanjú ọkùnrin. nígbà tí mo kúrò lẹ́yìn ọ̀gá mi ní 1986. akíkanjú ọkùnrin ogun. mo darapọ̀ mọ́ Asaolu. mi ò kọrin rí torí ọ̀gá wa tábàlọ́ artist night drama la máa ń ṣe àìkọrin. níbo ni bàbá Asaolu wà báyìí. wọ́n wà ní Iléṣà. wọn ò ṣòṣèlú òṣèré máa ní. wọ́n sẹ́pẹ́ àgbà ti ń dé. àgbà ti ń dé. ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ìgbà tí mo dọ́dọ̀ wọn ni mo pàdé orin torí mi ò kọ ìyàwó wọn ló ń kọ orin obìnrin náà kọ́lọ́ ń bá mi kẹ́ wọn kọ́lọ́ ń bá mi gẹ̀ wọn mi ìgbúrò wọn mọ́ o bí wọ́n bá wà láyé kọ́lọ́ ń dákun jẹ́mi wọn ogun lọ́jẹ́ wọn tán sórí dáadáa àwọn ọmọ wọn kọ́lọ́ ń jẹ́ wọn jèrè wọn tí wọ́n bá sì ti kọ́lọ́ ń bá ń fọ̀rọ̀ kẹ́ wọn àwọn náà máa ń kọrin Asaolu drama nìkan làwọn máa ń ṣe so ibẹ̀ ni mo ti wá rí ìmẹ̀sí orin tí ìmẹ̀sí pé nǹkan máa ń wọlé síyàn ọ̀dọ̀ ìyá yẹn ni tí ìkọrin rí nípa pé kéèyàn rárò jinlẹ̀ àjọlẹ̀ màmá ń kọ kí aláyàsẹ́ ló ṣe sí rí tó di tó ẹgbẹ́ pé ṣe rí Asaolu bí wọ́n ṣe dá tó mo káàpù lára wọn o èèyàn ò lè dá ọmọ kùn bí kan káàpù lára wọn Asaolu wọ́n wà time conscious pé aago méjì lẹ dá Asaolu ó ti dé ní 10 minutes to 2 wọ́n fi jọ ẹnìkan ní bàbá wa Lékan Àlàbí wọ́n fi jọ bàbá Lékan Àlàbí náà. o lè bẹ́ẹ̀ o mà wọ́n sí yẹn. now ẹ̀ẹ̀kejì wọ́n ní discipline gan ẹ má ṣe kínní ẹ má ṣe o tẹ́ ẹ bá ti ṣe ẹ jìyà kọ̀sọ̀gbọ́n tẹ́ ẹ owó lẹ́sẹ̀ tẹ́ ẹ jìyà rẹ̀. Ọlọ́run ò pé mi fara gbá kankan lọ́dọ̀. ṣùgbọ́n kí ni tó pa yín pọ̀ rí tó le. n tó ṣe fún mi tó dùn mí ó dùn mí gan o ó dùn mí nígbà yẹn wọ́n jẹ́ national secretary ẹgbẹ́ wa wọ́n wá sí Ìbàdàn wọ́n ní àwọn fẹ́ ṣe reading àwa lo ọjọ́ méjì. kílẹ̀ pẹ̀ nísìnyí. reading wọ́n jẹ́ àwọn tó ń jí fíìmù wa tà àwọn á read wọn. àwọn á reading. so wọ́n wá gbé bọ́ọ̀sì wá èmi wà lára àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n ní kí n tẹ̀lé bọ́ọ̀sì kí n jókòó so gbogbo ọjà tí wọ́n bá ti read èmi máa mójútó àwa lo ọjọ́ méjì bàtà parí Asaolu is a great man o. Sokoto sì fẹ́ máa bọ́ nídìí ọlọ́pàá nígbà tá a dé àgbà àwọn sẹ́tà àti rédíò lọ wọn nìkan kàlẹ̀ wọ́n tún wá sẹ́nìkan nínú wa pé máa kọ́ gbogbo ẹ̀ lẹ́ o gbogbo ń tá a rédíò pátápátá wọn á pe ọlọ́pàá kan wọn ní kó wà ní ìpíà rẹ̀ ṣé ẹ mọ̀ pé nígbà tá a dé ní jọ́ kejì so àwọn iṣẹ́ kan tá a fi lè defend ara wọn ti yọpọ̀ wọn ni wọn rí Asaolu ní èmi lè ń bá tayò létà wọn ṣàwọ̀ àkísẹ́ẹ̀tì yẹn wọn rí wọn ṣètò ẹ̀ bàtà wa parí wọn wá fún gbogbo èèyàn lówó wọn wà fẹ́mi lówó mo ní kí ló dé fọ́ ẹ fẹ́mi lówó wọn ní Moto Boy ni mo lé mi ní Moto Boy. Moto Boy èmi Moto Boy ò ní jẹun ni. èmi Moto Boy wọn lọ wá láfa kalẹ̀ ọwọ́ ṣe ìfà èmi kalẹ̀ ṣé bí artist ni mí Ìbàdàn artist mo. ta ni ń jẹ́ ọwá. ó ti kú ó ti kú. àwọn ṣe ẹgbẹ́ onímọ́tò ńgbà kan. òun á tún ní chairman Ìbàdàn artist tèmi bí lọ́wọ́. wọ́n sanra báyìí kọ́ ló ń bá mi fọ̀rùn kẹwọn. bá a ṣe sọ tó Asaolu òfin mi ló tó bí mi nù sí àjù náà ni. sẹ́ẹ̀sì sọ̀rọ̀ òdì ńjọ́ náà. mi sọ̀rọ̀ òdì o mi sọ̀rọ̀ òdì. ṣùgbọ́n ẹ̀rù jọ wọn káàkiri. mi ìrojọ́ kù ṣùgbọ́n mo sọ fún ọ wá mo sì sọ fún ọ̀dà bíi pé Alaska àti Mount Lucy mo sọ fún ọ. èèyàn parí sí ni a máa rí bẹ́ẹ̀
kò bàjọ́sípọ̀ yín jẹ́. Àdúpẹ́ nínú orin tẹ́ ẹ máa kọ orin wọlé tí kò tó dà lórí tẹ́fẹ́ lè sákùn bá rẹ̀ pé nínú ẹgbẹ́ ǹjẹ́ máa kọrin wọn báyìí torí gbogbo orin yín bí ìgbà tí a bá ń ju bọ́ǹbù ni. Ṣé mo lè rántí bí ìgbà tí a bá ju bọ́ǹbù ni. Orin màràn ọ̀tọ̀ orin jàgbọ̀n. Mo kọrin nínú ẹgbẹ́ wa náà, mo kọ fún un pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àkíyèsí dọwọ́ rẹ. Mo rántí mọ́ ọjọ́ pẹ́ díẹ̀. ọjọ́ pẹ́ orin yẹn dá wàhálà lẹ̀ gan. Ìpínlẹ̀ Ọ̀yọ́ àkíyèsí dọwọ́ rẹ. Àwọn tó bá ń wù mí lé tí wọ́n jọ mi ẹgbẹ́ wa wọ́n ti máa rántí. Wọ́n máa kọrin ẹ̀. Wọ́n máa kọ báyìí. Ó le gan. Orin ìtúlù ṣe kan tẹ́ ẹ ṣe fẹ́ gbẹ́ fún ẹ tó bá fẹ́ díje. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n la fi ṣe kíní kan ẹ̀yin náà lẹ compose orin yẹn. Ọ̀pọ̀lọpọ̀ mi ìrántí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tó bá fẹ́ jọ lórí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Ẹ̀mí tó ní mọ̀ nìyẹn àwọn ẹgbẹ́ dá ni wọ́n nìyẹn. Àmọ́ ọgbọ́n yẹn náà dáadáa tó àdúpẹ́ àwọn tí ẹ bá ṣe nù ògo ní fọlọ́ mọ́ndú sí gan táwọn àwọn wí náà ó ń dàgbà ẹ jọ kàrà yín torí kìí ṣẹran rẹ kìí ṣe kú rẹ. Mo máa ń dákẹ́ fún mi. Ó ń dàgbà ní àtúnṣe. Mo máa ń dákẹ́ fún mi. Ewé mélòó lẹ nínú tẹ ẹ dákẹ́ ẹ sọ ẹyọ kan méjì. Ọjọ́ kan máa bí léèrè mo ní Mandusi ṣé mo ti ẹ̀jẹ̀gbẹ́ rẹ̀ ni ó ní mo máa bọ́ ju mi lọ mo máa ṣe mi ìwé náà mo sì tó bẹ́ẹ̀. Ó ti yàyàkuyà. Náà mo sì tó bẹ́ẹ̀. Ká la ṣe ń gbà náà. Mi ò lè rántí ṣùgbọ́n ó pọ̀ orí kò ṣe rí mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ó máa dàbí ìgbà tí. Òun ti sọ̀rọ̀ èèyàn ń bí kò ṣe ètò ìlàpẹ̀ ní. Ọ̀rẹ́ mi sẹ́rí tó yìí nítorí wà mọ̀sọ̀kan ní fún bí mo ṣe lé ìyàwó bàbá mi lọ́lé. Bẹ́ẹ̀ yẹ kí n sọ. Bẹ́ẹ̀ni. Láti kọ́ àwọn èèyàn lọ́gbọ́n náà ni. Sẹ́rí níjọ́ kan a lọ sí stage à ń ṣe stage gbogbo everybody ló máa wà lórí stage òun nìkan ó lè ní time tó máa lò àti wọ́n á ṣe iṣẹ́ yẹn lọ lórí stage yóò máa rántí bí mo ṣe ń sọ yìí àwọn àtò time kò wọlé èmi sì ní super actor on that stage mo kàn wá kankan sí ni mo lọ wó ẹ̀yin kọ́tù tí máa bá ọ̀rẹ́ mi mo bá àti obìnrin lórí stage mo kàn san lépètè ní láì. Kí ni ẹ ṣe? Wọ́n ṣe é palẹ̀. Ọlọ́run ó ti ya wèrè ọlọ́mọdún ti ya wèrè ó ya wèrè gan. Wọ́n ṣe é palẹ̀. Táwọn èèyàn ṣe lọ lórí stage. Ṣé wọ́n ṣe é lọ tó dẹ̀ ti ń retí ẹ̀ pé ó yẹ kó ti dé. Àṣewó ń ṣẹyìn kí lẹ́yìn stage ni. Kí lẹ wá ṣe? Mo bínú sí o mo bínú gan. Sẹ́yìn lẹ lè ṣe ẹjọ́ náà ni. Àjọ níní ọ̀gá wa ni ẹ̀yìn ọ̀gá wa láwa àtọ̀gá wa gbó alájọ wà lórí stage. Ẹ fẹ́ dún ẹ̀sùn. Ẹ fẹ́ dún ẹ̀sùn ẹ̀ kàbẹ́. Bàbá mi fẹ́ jẹ́ ẹ̀sùn mo gbogbo ẹnìkan tọ́jọ́ rẹ̀ wà Nurudeen Akínsọ́lá ló tún sọmọ wa mo sọ fún àtòun. Sáǹsì báwí. Wọ́n bá wí. Sọ́sì fi rú rẹ̀ lẹ̀. Màdùsí ò lè filẹ̀ tí kò ó lè pọ̀. Alájì lọ́la. Taofik. Àbí. Ló ń jẹ́. Àní orúkọ yín ni mo ń sọ Ibrahim Adétúnjì Alájì lọ́la. Mo ṣe wúni aṣẹ́ ti gun. Ní tàṣẹ fi gun rè é bá ń sọ bẹ́ẹ̀ fún mi ń gbà kan pé Alájì lọ́la Alájì máa ń èmi ò tẹ sàmì bẹ́ẹ̀ ṣe sàmì àmì àti tí mo dẹ̀rù ń gbà ní pé mo ní ti rówó tí ń fi lọ Mẹ́kà àṣẹ gbígbà àdúrà táwọn yẹn bá ń ṣe fún yẹn àṣẹ àmọ́ àgbà lẹ́yìn ọdún méjì ni bàbá wa Mufútà Àjàdí Ọláni ó ní kí ẹ̀gbọ́n wa Kúnlé Hamzat tí í ṣe bàbá fún Oríyọmí Hamzat ni wọ́n rán ọ̀kan láwọn Akínọlá sí mi pé Mufúlàní wọn Àjàdí Gíwàdí ní ń pè mí ọ lọ Mẹ́kà lọ́dún yìí mo ní wọn lọ ẹ bá ń kó kí n fẹ́ ra mọ́tò bàbá ní ẹ̀wà gbà mí ní táwọn èèyàn ń bẹ̀bẹ̀ fún eléyìí ọmọ ọ̀fẹ́ gbọ́ ni wọ́n bá tún bẹ̀ mí pé kí n jọ ẹbí mùsùlùmí ní mí kí n tó gbà ọ̀tọ́sẹ̀ mẹ́rin wọn kówó lẹ̀ mú ní ẹ wà kówó fèmí ní ẹ ní sanwó mú fọ́yọ́ state ẹ kó lè ń lọ báyìí wọn lọ fẹ́ náwó ẹ kó lè ń lọ máa lọ sẹ́wọ̀n yẹn ní Ògbómọ̀ṣọ́ UBA láti sẹ́wọ̀n gbà náà mo lọ Mẹ́kà Alájì lọ́la àgbà náà di Alájì original kí n tó wá lọ Mẹ́kà fúnra mi àti múra lẹ́yìn ìgbà náà Alájì lọ́la tí mo ó yé mi ibi tí mo wà ń lọ rèé irin kiri lò Alájì Adétúnjì Jàwárà
Ìrìnkèrindò lẹ lè rántí tó ṣẹ̀rù báyàn. tọ̀ èyí tí mo lè rántí nígbà ìmọ̀ tí mo lè rántí dáadáa Hmm. tó falẹ̀ ọ̀bọ̀lọ̀bọ̀ sódìdí ìlú Hmm. a bí mi sílùú Ìbàdàn 1958 Hmm. àwa gbé mi lọ sí oko kan tí wọ́n ń pè ní Abẹ́kù lábẹ́ Ìjẹ̀bú-Ògbó North Hmm. oko ìjìnà àwọn tó wá bá jára Abẹ́kù ní ìsìnkú tí wọ́n gbọ́ Abẹ́kù náà ń ṣẹlẹ̀ ní nǹkan bíi 1969-70 ọjọ́ pẹ́. ẹnìkan wá sí abúlé wa ó wá ń dá ẹmu ni máa dá tó bá ti gbé kèrèǹgbè kọ́pá yá Olúkúmọdì ẹ̀yìn àfọ̀ Olúkúmọdì gbogbo àwọn ọmọ kéékèèké á máa jó tẹ̀lé lẹ́yìn ó wá dijọ́ kan Olúkúmọdù Olúkúmọdì ẹ̀yìn àfọ̀ kí ni ń jáfọ̀. bí sáṣe máa Olúkúmọdì kọ́ ẹ̀yìn létí àfọ̀ ẹ̀ àwa náà wà encyclopedia lọ. náà ọ̀kan nínú wa wọ́n ń pè ní Sunday Fáríorò ọmọ Òjèǹbí ni Sunday Fáríorò Sárírò Fáríorò Fáríorò ọkọ̀ ńlá tó le. Sunday ló kọ àmọ́ Fáríorò la máa ń pè Hmm. ó jọ ọmọ líle Àlàjẹ́. àjọmọ rìn Tajudeen gbákúgbàkú Rasaki Kúndùké àwọn nǹkan búkú lẹ̀ bá tẹ̀lẹ̀ bá rìn kí akéde. ìgbà tó àti Tájù gbákúgbàkú Kàbírù Kúndùké so Fáríorò Sunday. Fáríorò so àwa Fáríorò Rántí ọ̀rẹ́ mi yàtọ̀ sáyẹn. wọ́n pọ̀ Ẹ tún dákọ̀ mí náà. Mamadu wa ń bẹ̀ Mamadu kẹ́ni wọn ò ní ké ní. mi ò kò ní ké Wo ló tún lè ké lówó. Akin Adéoyè gbogbo wọn bá wọn wà ń bẹ̀ Hmm. Sunday yẹn wá tọrọ ẹmu lọ́wọ́ bàbá àjọ ẹ̀ pé kó fún alẹ́ mu ọba ní ọmọ èké ìmẹ̀mú gbọ́dọ̀ mú ẹ má lọ so àwa lọ sóko ògbìn àwa gbìn lọ Ìgbín. ìgbín a wá ìgbín lọ káàkiri a máa dẹsà òkété àlepò kété àlè Àwọn ìgbín bàbá yín ò ní mọ̀ pé ẹ lọ wo àwọn. nígbà bá ti darí oko tábà tó ko dé náà la máa lọ tàbí ká lọ níjọ́ tí àwọn bàbá wa bá lo oko bíi jọjí mọ̀ sí bàbá àtàwa wọn èlò oko torí mùsùlùmí ni wọn àwa sá lọ àwa débi tí ó ti ń dá ẹmu rẹ̀ tí wọ́n máa ń gbé kinní sí lábẹ́ òun bàbá kọjá ń bẹ̀ Sunday bá dúró Sunday ní ọkùnrin Sunday Fáríorò. ọkùnrin lóhùn ò fún alẹ́ mu kọ̀mẹ́ntì ń bá ṣe ni ẹ jókòó àmẹ́mu ẹ má jà mẹ́mu ẹ má jà débi ẹmu rẹ kò fún wa o àwọn kan ní bó ṣe tú ẹmu nù aṣàtòtó mẹ́ta Ẹ̀mẹ̀mọ̀ ẹlẹ́mu. àṣeyún ayẹyẹ Ẹ̀mẹ̀mọ̀ ẹlẹ́mu. Ẹ̀mú tẹ̀ ẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ẹ̀ lọ gbẹ́mọ ẹlẹ́mu mi. tó wá tú afó níjọ́ tó wá tú afó yìí àárín kankan pa àwa jókòó àwa tú ẹmu yẹn bí ṣe máa tú lọ́mọ bí ṣe tú yóò sì tó kẹ́ ẹ bẹ́ẹ̀ so àṣà mú ẹmu yẹn níbi tá a ti ń ṣe lọ́wọ́ láti gbọ́ wúyẹ́ ẹsẹ̀ pẹ́ nìkan ń bọ̀ kò lè ṣe padà mọ́ nǹkan kálukú wọ́n fẹ́ ká ṣùgbọ́n bí tá a mú lọ́jọ́ náà ó kọjá wàlàlà àlì náà ó kọjá àǹtí jẹ́ bẹ́ẹ̀ Kí ni kan? ẹmu tá a mú jọ náà ó pọ̀ díẹ̀ ó pọ̀ Ẹ ti dẹ́lẹ́mu ní gbèsè. so àwa níbi tá a ti ń sá lọ ọwọ́ á rí akèǹgbè rẹ̀ kan lórí ọ̀pẹ ọ̀tá rọ́bà Ọkùnrin Kúndùké náà ni o. Fáríorò Fáríorò. bíi méjì ló fọ́ ìgbà tí yẹn wá Ẹmu dé sì máa jò ń bẹ̀ ni. ọmọ ọmọ jura nù ìgbà yẹn wá dé yẹn wá làbà àtọ̀ dábà ó fẹjọ́ wá sùn pé àwọn lábájá báyìí ni ó sìn torí ẹ̀ ti tọmọ lọ́wọ́ wọ́n ti ń tọ̀ ti pẹ́ ọkọ̀ rí lè baálẹ̀ bá ránṣẹ́ sí gbogbo àwọn bàbá wa èmi sì ti ẹmu yẹn ti ń pa mo ti sùn lọ gbà tí wọ́n wá jí mi lójú oorun balabalabala tí mo jí mo á stagger bọ́dà mi kan wá ń bẹ wọ́n wá láti ilé wá bá wa lálejò láì tiẹ̀ tí ì sọ̀rọ̀ ìwọ ọmọ yìí ọmọ àlè ni ọ wà lára àwọn tó ṣiṣẹ́ bú iṣẹ́ burúkú kò mọ̀ sáà ń wo kan máa mi pé kò sí ń bẹ́ẹ̀ kò jáde gbogbo adolé máa mi sáà ń bọ́ ọjú náà pàdé má mi tẹ́ ti bá mi sọ̀rọ̀ bá tẹ́ ní sọ àgbàgbọ́n ní bọ̀dá mi kàn fún mi nígbà tí ní kò sà ojú mi sì ń sá wáì bí mo sì bẹ́ẹ̀ tà tí mo kọ lọ wọ́n ti lọ gbé gbogbo àwọn yòókù èmi nìkan wọn ò rí gbé wọ́n wá lọ sí ẹ̀yìn àbà igi obì kan wá ń bẹ́ẹ̀ tó ṣe rẹ̀ gẹ̀ẹ́jì báyìí bí mo sì borí obì ẹ̀dọ̀bọ̀ tó pọ́n gígùn. wọ́n wá mi wọn ò rí mi aago 6 aago 7 aago 8 aago 9 nígbà mo fẹ́ rí bọ́ tí mo ìgbà tí gbàgbé sùn mo rárá wọ́n sọ̀kalẹ̀ mo lọ abí àbàtì tí ń dáná kan mo lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ìlú ti wá dàrú tó ń wáyé káàkiri ìlú ti dàrú mọ́ mi tí sunkún tó ti lọ́mọ bọ́dà mi tó ti ń gbó tó já lẹ́yìn jẹ pé wọ́n lọ́mọ mi ó kọ́ ọmọ mi ṣe rárá. nítorí ẹmu ya tẹ́ ẹ mọ ẹmu bú tẹ́ ẹ gbé kí. bá mi gangan ti kọ́kọ́ ń lo ọkàn
akin Ńgbọ̀ wọn à ya. lè lò mọ́ gbàtọ́ wá di bíi ọmọ lára ìyá. astagfirullah ọ̀nà dẹ́rẹ́sẹ̀ mi yìí gbàtọ́ wá di bíi 10 bàbá kan wá ń bẹ wọ́n pè ní Adékọ́lá yẹn ẹ̀gbọ́n ló jẹ́ tí dádì mi mo wá rápálá lọ ọbẹ̀ mo sá kọ́kọ́ mo yọ̀dọ̀ bàbá mo sì dọ́dọ̀ bàbá mo kàdé ni wọ́n ní bẹ́ẹ̀ma wọ́n ní ìbọ́lájẹ́ látàárọ̀ tó rí ìrìnkúrí kiri mo ní ìrìnkúrí gbà mí létí etí tí ń ro mí ní ìsìn etí mi ti fẹ́ di gbọ́ kankan mọ́ eléte. wọ́n bá ní kí wọ́n mú mi jókòó so mo ní tí ìjà látàrí bí tiẹ̀ ń pa mí wọ́n wá fún mi lóúnjẹ mo jẹun wọ́n á ránṣẹ́ tí dádì mi ọwọ́ so bí mi ṣe bọ́kùnrin kan tó bí náà ni lẹ́yìn náà ọbẹ̀ ló kù obìnrin méjì tó tẹ̀lé ọmọ tójú rẹ̀ kó tó bí ọmọ yìí ọwọ́ ọ̀fẹ́ tìpa àbí ẹnì ọbí ni ó sùn tọ́ ọ bá sì fọ́ ọ̀kan ìnà ẹ̀wọ̀n náà so gbàtí mọ́mì mi dé ẹkún ni mọ́mì mi sùn tí wọ́n sun ẹkún gidi tí ń yé ńlẹ̀ so ní ẹ̀sìn tí mo rò pé ìgbà ẹ̀ máa sí ọ̀gá o ó mìlú títí o ẹmu ẹlẹ́mu kí lẹ́yìn náà wà débẹ̀ bàbá ẹ̀mí ò kílẹ̀ mú wá débi ẹmu ẹlẹ́mu Sunday Fáríorò náà ẹ̀sìn bá bá kúndùkẹ́ kíní kan Fáríorò kíní kan gbàgbà kúkúkú ẹ̀sán bá àyàn gidi ń bẹ ládùúgbò ẹ̀ bá wọn. àyàn gidi làwọn náà ti dèèyàn gidi báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà kò sí ní tà lè fèwé ṣe ẹ̀sìn síyàn lágódò ń gbó màálù síyàn lẹ́gbọ̀rọ̀ ìyàwó ọ̀nà síyàn gbọ̀ ọ̀mọ̀gbé kò sí nǹkan tá a lè pè é tàbá a sì máa rántí nígbà báyìí mo ṣe báyìí tí bàbá mi bá ti fi oògùn tó ti mọ̀ pé ẹ̀ máa wá mẹ́mu tó ti kángun májèlé sínú ẹmu tẹ́ ẹ dé padà tẹ́ ẹ gbé mu tó gbogbo yín kú ń kọ́ ṣàpá máa rí bẹ́ẹ̀ tó mo bá dúpẹ́ pé ẹ jàjàbọ̀ kò lè má lẹ́yọ̀ kan o bàbá Jawara ẹ má bínú kò lè má lẹ́yọ̀ kan o mo mọ̀ pé kò lè má lẹ́yọ̀ kan Ọlọ́run ti dáríjì yín ti lọ ṣé màmá yín sì wà láyé àwọn ti kú bàbá ń kọ́ àwọn méjèèjì lọ nǹkan tí ń dùn wọn gan nìyẹn pé àwọn bàbá tí wọ́n tọ́ mi tí gbogbo nínà tá ń nà yín gbà yẹn kẹ́ ẹ lè jẹ́yàn èèyàn náà lè jẹ́ lè ní bàbá tó bẹ̀bẹ̀ ń gbà yẹn pé kí wọ́n fọmọ ilẹ̀ ó ti rọ́jọ́ ọ̀la tẹ́ bá pa ilé ìta ní òjògo òdílé Adétúnjí jẹ́ lè rántí mi ìta tún lè fún wa ó tẹ̀ jẹ́ sógán tó náà tún lè gbà tó jẹ́ ìgbà ìmọ̀ tó papọ̀ mọ́ nìkiri lò. àǹtí wa kan tó wà ní ọ̀dọ̀ wa wá gbé lọ́dọ̀ wa lábẹ́kùn yẹn náà ni wọ́n wá máa ń gbàwẹ̀ bíi 10 years náà ti bẹ̀rẹ̀ àwẹ̀ fún wa agbára mi wà gbé mọ́ lọ́jọ́ náà mo sá lọ bá mọ́ mi mo bẹ̀rẹ̀ sí fòrò ẹ̀mí wọn èmi ò já àwẹ̀ yìí o. èyí àti sẹ́dẹ̀ẹ́dẹ́ làwọn èmi ò já o. àwẹ̀ ńlẹ̀ wà á já máa ń gbẹ̀ dàgbà yìí o ńgbẹ̀ mọ̀túmọ̀ tí àwẹ̀ jẹ́. ọ̀rọ̀ sá lọ sí pálọ̀ dádì mi bàbá mu gàrí náà ní àtàlápà bí a ti mú lọ ní ọtí pé. alápà. bàbá ti ń bọ̀ o sẹ́ẹ̀rì tí dádì mi dé báyìí tẹ́ni ẹkúlé tí wọ́n fẹ́ sílẹ̀kùn pálọ̀ wọn báyìí wọ́n sì ní wíńdò kan mo kàn sí wíńdò mọ́ kàbẹ́ ta ni. ta ló wà ń bẹ àǹtí wa lẹ́nu bùrẹ́ mọ́ lọ wà ń bẹ ní jáwẹ́ rẹ ọwọ́n tí wọ́n sọ náà ni. ń jáwẹ́ rẹ̀ tá a sọ yẹn àǹtí mi alákòóbá jáwẹ́ rẹ̀ wọ́n fẹ́ na káńdì torí wọ́n bá òun ò lè gojú wíńdò wọ́n fẹ́ na wá ní ẹ̀ má ná o bùrẹ́ má lọ ní káwọn sọ́jọ́ já o káwọn jẹjọ́ o. bá ń sá káàkiri wọ́n ní kò sí wàhálà má wulẹ̀ sáàkì o má sáàkì kò sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. ilẹ̀ fẹ́ sùn tán bá ti wá ń gbàwẹ̀ wọ́n á máa fún àwọn tó lè gbàwẹ̀ ń fún wọn ní nǹkan gidi wọ́n á fún wọn tẹ gbogbo wọn. lálẹ́ ẹ tí ó gbàwẹ̀ ńkọ́. wọ́n á bá mi wí gan kí n lè mọ̀ mò ń ti ń gbàwẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò ní gbàgbọ́ nù pé mò ń gbà mọ́ bí ìgbà tó yẹ pé gbàtà bá lọ skul mò ń já ni ní wàá bí mi wọ́n á ní kòkò kan tá a fẹ́ lọ fín oko kòkò yẹn tóbi kó fẹ́ ga tó báyìí wọ́n máa ń pọn mí sí nínú tá a fi ń fín ko àǹtí yẹn wá ní kó gbé lọ oko mo wá sọ mo sì rí pé bóde báyìí mo kàn tó kùrù jáde ńlẹ̀ ni mo wá gbà síwájú rẹ̀ lọ gbà mo síwájú ẹ̀ àwọn ibìkan bẹ tí tá a máa ń gbà báyìí tí ó jẹ́ kókó mo kàn lọ hun kókó yẹn pọ̀ wájú lọ rúrúrú ọ̀tá yẹn tú mo wá lọ síbi fúrì kan fúrì yẹn ilé amọ̀ ni mo wá lọ tá gidi mo so pọ̀ bó ṣe débi fúrì yẹn tó fẹ́ sẹ́yìn pé oko yẹn kún
ó di èèyàn lè ronú pé bóyá ẹnìkan bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ni bó ṣe débà tó ta kíní tó èkejì tó kó sí bá a fi gbẹ́ ìkòkò fọ́ dànù. lókòkò bá fọ́ ìkòkò tá a sì ń wí nígbà náà ọ̀wọ́n bí ò ti ẹ̀wọ̀n àti gbé débẹ̀ wàhálà ni torí láti ara iṣẹ́ tí ń lọ ṣe yóò ṣe. bàbá ni kòkò wá da sọ́dọ̀ ògbé kòkò dé má ni bá sọ kó délé kòkò ti fọ́ o tá ń fọ́ kòkò ọ̀fọ́ kòkò kí la máa pàmì síbáyìí nísìn kí la fẹ́ fi kó síbáyìí nísìn bá yá mi nísìn òní oko yẹn ò sì gbọdọ̀ lé ń jọ yẹn. yóò ba èrè oko jẹ́. àsìkò kòrìkòrì ni bàbá ọjẹ ìyá ń tàn wí. bó lẹ́sẹ̀ à ń ṣe. èmi ń rẹ́rìn sínú ni èmi náà rẹ́rìn sínú ni. wọ́n sá lọ ẹgbẹ́ tójú ẹ̀ kan wọ́n náà kó bá mi pé ọjà àwẹ̀ orí tó ṣe fún mi lọ́gbà. wọ́n náà kòkò tó fọ́ ó jìyà ẹ̀. ó dùn nǹkan tó yẹ kó gbà lójú ọdún tó bá parí iṣẹ́ ó gbà kò tó. ǹjẹ́ tó àṣírí rárá lẹ́yìn ọjọ́ pípẹ́ èmi ò tú o lẹ́ntúrì mi ò ṣe sọ ọ́ ẹ̀ gbọ́dọ̀ dáríjì kọ́lọ́ dáríjì mi o kọ́lọ́ dáríjì mi o mi ò tú o. gbogbo àwọn nǹkan wọ̀nyí a fi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ irú bàbá wa Papilolo torí a sì máa ìbá ìtumọ̀ lẹ́nu tí ẹ̀rù èèyàn lé ẹ̀rù wọn wò lọ́la ọjọ́ bí wọn a ní nǹkan bí wọn lórí ọjọ́ bí wọn a kan jiyàn lórí pé bàbá ò tí wọ 88 a kan jiyàn pé bàbá ò ju 75 lọ a bí wọn ní gbólóhùn tó dáa níta à ń ṣe yìí àwọn ọ̀dọ́ wa tó wà kékeré kí wọ́n lè má ṣe kí ẹ̀rọ ọkàn kó máa jẹ́ wọn èyí tẹ́ ẹ ti gbọ́ yìí tẹ́ ẹ bá dán wò ti dẹ̀ṣẹ̀ ìgbà táwọn ṣe ń gbà náà àmọ́ láì dá Ọlọ́run ti darí jù wá ṣùgbọ́n èyí tí èèyàn bá ti gbọ́ tó bá tún á lọ tún ṣe ẹ̀ṣẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ a máa rí yín bá ọ gẹ́gẹ́ bí ẹni tí mo ti mọ̀ tipẹ́tipẹ́ bí a ti ẹ wọlé ara wa à ń fi ọkàn bára wa ṣe ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí kí n tó yọ̀ǹda yín. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adétúnjí Ibrahim Ọba Jawara. àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà àti káàkiri ẹ̀yin Ọlọ́run dẹ́kọ̀ bá wọn ṣe lẹ́kọ̀ọ́ ni. ṣe wọ́n máa ń pè ní pé a fẹ́ bá yín ṣiṣẹ́ kẹfà bá wa ṣiṣẹ́ tí náà ò bá dẹ̀ ti wọ̀ ẹ̀mí Ọlọ́run dá mi pé tí wọ́n bá pè mí màá ọ̀nà wọn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ìwọ̀sí mi sábà lọ. ta ni ẹ fi tìjú bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ náà wọ́n àgbà òṣèré. Ṣẹ́gun Rẹ̀mí bá wọn fi tìjú ṣiṣẹ́ rí so wọ́n náìsì mi ó ní ẹ lè rántí orin eré tí a ṣe ń gbà náà. mi lè rántí o ọjọ́ ti pẹ́ o ó ti pẹ́ o. kọ́ ọ̀pọ̀jọ́ bẹ́ẹ̀ jẹ́ Gbóyèga Lawal lórúkọ mi o àmọ̀tú èdè ilẹ̀ Yorùbá títí dìgbà míì tí màá fún ẹni tuntun ẹ máa yáṣẹ́ ẹ lè fẹ́ bá wa sọ̀rọ̀ nọ́mbà wa tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ ẹ rí lábẹ́ rẹ̀ tí ó máa lọ tí ó máa ṣeré ṣùgbọ́n ẹni tẹ́ ń wò yìí ó lè jẹ́ olólùfẹ́ yín ó lè jẹ́ ọkọ yín ó lè jẹ́ ọ̀rẹ́ yín ó lè jẹ́ alájọṣiṣẹ́pọ̀ yín ẹ sọ nọ́mbà yín ó ṣeé ṣe kó jẹ́ pé iṣẹ́ ńlá tuntun míì ti tún ń bọ̀. ẹ̀rí tó máa ń fi nira láti send number yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn kà máa flash yẹn. ẹ jẹ́ wọn flash inú fi flash láti rí ẹni tí yóò serious tí yóò sì fẹ́ ṣe nǹkan rẹ̀ fún wa. 08077231214. ẹ sọ lẹ́ẹ̀kan sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. 08077231214 Glo Line mi nìyẹn. títí àkókò ọ̀hún ire o.